كان سرك الأنبياء كلها على الأعداء وبارك لنا اللهم في جميع كسبنا وحل قعود العسر يعيب أروقت ويا خير وارد ويا من لنا الأرزاق من جود نمت سألتك باسم المعظم قدره بهاجي أروتي جل جليوتي جل السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. مكي النبي مكي ولو مكي النبي مكي أبا شيخ أحمد تيجاني أبا شيخ إبراهيم أبا شيخ محمد أولي أبا شيخ جابر بولالا مواكي أو أفاري تيوبا ملاني يدري باي أو بابا واشملو ọlọ́jà ni pé látọ̀rí àfa Ahmed Aṣímọlú àfa Muhammad Aṣímọlú àti àfa ayẹyẹ òkì òbí àdébìkì mo wá kí bàbá wa látọ̀rọ̀ bàbá wa ṣe kọ́rọ́ọ̀mì Adébáyọ̀ mo fi bàbá wa ṣe Muhammad Awali mo fi wá kí mo wá kí àwọn sáàmù ní ìjọba lórí kalẹ̀ mo fi bàbá ṣe Ibrahim mo fi wá kí mo wá kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàgbé. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ويا كاجو جاي يوجو محمد وماما. وما جاي لاني يوصي. mo fi ọ̀gá mi o. Mẹ́rìndà kọ́ lóhùn jẹ́rìí ìgbọ́ dáná mọ́ ọmọdé ọ̀wọ́ bínú aláìlúwa o aláìyí bàbá gbà kí má bọ̀ sí àmì afá mi sẹ́yìn àdísìse ọmọ ṣẹ́kù Muhammadu Awali alìmọ̀lẹ́kọ́ afá mi ni o afá tó kọ̀ mí ní kéwù ṣẹ́kù sẹ́yìn ọgbọ́lá. Mo wá fi bá àwọn aṣọ́kù ìbò ayíma mo fi kí àwọn ènìyàn Ọlọ́run tó ń bẹ̀ níbí nínú ọ̀pá kan wọn ò la ṣọ́kù ìbò ayíma ó sọ wípé àyà ńlá ìyàwó balùbárí àti sọ́díyàn àdásẹ́ yìí ní akùwárì wà á mú dáná fún sí. والفاتح المتعبد علي لمن أطلقته المتنافس وهو خاتم رسلا أتوا سبقوا له ونسير ذاك العبد بالعبد مكتسب kí n tún máa bọ̀ síra mi ẹgbẹ́ fún ilé nímọ̀ràn àwọn ọmọdé sẹ́yìn wọ́n sọ wípé kò sí máa bó orúkọ ẹ̀rí jẹ kò sí máa bó orúkọ ẹ̀rí jẹ má bó orúkọ ẹ̀rí jẹ kò má bára lé jẹ má orúkọ àwọn tó bá ní aṣojú ẹbí ló jẹ ronú sọ̀rọ̀ ara rẹ̀ lórí ọgbà rẹ̀ kò sí máa bó orúkọ ẹ̀rí jẹ má bó orúkọ ẹ̀rí jẹ kò má bó orúkọ ẹ̀rí jẹ má bó orúkọ ẹ̀rí jẹ kò má bára lé jẹ. Ọdún àwọn tó bá rí aṣojú ẹbí ló jẹ́ oníṣòro ara rẹ̀. Àgbàrá òjò tẹ́wọ́lé orílẹ̀-èdè òjẹ́ oúnjẹ. Òbí fẹ́rẹ́ kọ́mọ ó yá ọmọ máa jẹ ohun tó lẹ́jẹ́. Àṣìṣe ńlá ló jẹ́ kọ́mọ máa jẹ ohun tó lẹ́jẹ́. Òbí ojú ara rẹ̀ wọ́n ṣe tán àti bàjẹ́. Máta rẹ̀ lọ́pọ̀ torí àwọn àṣìbàjẹ́. Bí bá ti bàjẹ́ nítorí ìjọ̀wọ́ ló bàjẹ́. Àṣebàjẹ́ èèyàn asọ̀rọ̀ ìdìbàjẹ́ wọ́n ń yí múra ní gbogbo àwọn sọ̀sì jẹ́ túrẹ̀ ṣe kúlẹ̀ àtúbí kó dẹ̀dẹ̀ àríjẹ́ olóòtítọ́ ìlẹ́yìn àbíkàn bá wọ́n jẹ́ onírọ́ nígbà yìí tó yá àjẹmíjẹ́ àṣebàjẹ́ ònígbà yìí kò lè rí lè jẹ́ kò sí máa bó orúkọ ẹ̀.
gbogbo àdìrí ìmọ̀lẹ̀ tó jáde sí ọ̀pọ̀ ọmọ yẹn. Mọ̀lánà ṣe bùbára bàbá ọ̀la. Mọ̀lánà ṣe bùbára bàbá ọ̀la. Àlùkò ìtàlí ti bá lọ́wọ́. Sọ́bìlì ìtàlí bọ̀ ọ́. Nàìjíríà ìfò ẹ̀kọ́ ìrìn. Ọ̀hún ìkàwé bàbá ọ̀la. Mọ̀lánà ṣe bùbára bàbá ọ̀la. Para